Jésù Kristi ó ti wà ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo. Jésù Kristi a ò dá rárá. Bẹ́ẹ̀ ni ìgbà kò sì dí lọ́wọ́. Nígbà tí ò tíì sí ìgbà, tí ò tíì sí àkókò, ni òun ti wà ní ayérayé pẹ̀lú Ọlọ́run. Mímọ́ ìwọ ni ọpẹ́, ìyìn àti ògo yẹ fún àánú àti oore rẹ nígbà gbogbo. Olúwa àwọn olúwa, wá rán ọ̀rọ̀ rẹ sí wa o. Wá sí ayé kọ̀ọ̀kan lóore, sí wa níyè. Tán ìmọ́lẹ̀ rẹ sínú àyà kọ̀ọ̀kan. Ṣiṣẹ́ ìgbàlà, ṣiṣẹ́ ìdáǹdè, ṣiṣẹ́ ìgbèrò fún àwọn àyànfẹ́. Ayérayé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mú àwọn ọmọ àpẹ̀yìndà wá sí agbo. Gbogbo ògo kó jẹ́ tìwọ Ọlọ́run, Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ògo tí Kristi ní ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ògo tí Jésù Kristi ní ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ntí mo fẹ́ jẹ́ kó yé yín ni wípé Jésù Kristi ti wà ṣáájú kí ayé ó tó wà. Nígbà tí ò sí àwọn ọ̀run, nígbà tí ò sí ayé, ni Kristi ti wà pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ni, torí tí a bá jẹ́ kí ìyè òye wa, àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, tí wọ́n máa tó jẹ́ pé ìtàn Jésù ọ̀dọ̀ Màríà ló pín sí lọ́dọ̀ wọn. Ẹnikẹ́ni ò sì lè rí gbàlà tàbí kí kó ṣègbàgbọ́ bó ti yẹ ní ọ̀nà tí Olúwa rẹ̀ ó fi dé ọ̀run gbadé nígbà tí ò bá mọ ògo ẹni tí Kristi ṣe. Nínú ayé yìí gan, tí ẹ bá mọ ògo ẹni tí Kristi jẹ́, ẹ̀yin tẹ́lẹ̀ gba Jésù gan ẹ̀ ní yé yájú lé kiri. Bẹ́ẹ̀ni, ìdí tí Olúwa fi mú ọ̀rọ̀ yìí wá ni pé kí àwa tá a gbàgbọ́ kẹ́ ẹ lè ní ìdúróṣinṣin nínú Kristi, àti àwọn tí wọ́n jẹ́ àgùntàn Jésù tí wọ́n sì ń bẹ lẹ́yìn àgbo, kí wọ́n lè gbọ́ ohùn olùṣọ́ àgùntàn rere, kí wọ́n sì lè mọ Kristi yìí bí ẹni tó jẹ́, kí wọ́n lè jẹ́ ní tí Ọlọ́run fẹ́ kí wọ́n ó jẹ́. Àti fún àwọn ẹlẹ́sìn tí òye Kristi òye, tó jẹ́ pé àwọn ìpìlẹ̀ wọn nínú ìmọ̀ wọn tí ó lòdì. À ń gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Ẹ̀mí Mímọ́ pé wọn ó lè rí ìmọ́lẹ̀ kí wọ́n yé sòdì, kí àwọn náà lè di ẹni tí yóò jẹ́ alábàápín nínú ìyè àìnípẹ̀kun àti àwọn ọrọ̀ oore tó ń bẹ nínú Kristi. Ẹ jẹ́ kí gbogbo wa ó ṣí Bíbélì wa sínú ìwé Òwe orí 8. Ìwé Òwe orí 8. Wọ́n kà láti ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 36. Bóyá kí ọ̀rọ̀ yẹn lè bá yé wa, ẹ jẹ́ mú ní kí n kọ́ ka ẹsẹ̀ 1, kí n wá padà sí ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 36. Bẹ́ẹ̀ni, ó dára kí a máa ka ìwé mímọ́ bó ti wù kí àkókò tí a ní ó kéré tó. A gbọ́dọ̀ máa ka ìwé mímọ́ nítorí pé Jésù Kristi tí a ń sọ yìí nínú ìwé mímọ́ ni a ó ti máa fi hàn wá. A ó sì ń gba Ẹ̀mí Mímọ́ gbọ́ wípé yóò fún olúkúlùkù ní ìsìníyè àti òye tó kún bí a ti ń wo ìwé mímọ́. Ìwé Òwe orí 8, ẹ jẹ́ kó ka ẹsẹ̀ 1 ká wá fò sí ẹsẹ̀ 22. Tí wọ́n fẹ́ ka ẹsẹ̀ 1 ni pé kẹ́ ẹ lè mẹ́ni tó ń sọ̀rọ̀ nínú ìwé Òwe orí 8.
ọgbọ́n kò á ń kígbe bí, òye kò á gbé ohùn rẹ̀ sókè bí. Ọgbọ́n ló ń sọ̀rọ̀ níbí. Ta ni ọgbọ́n yìí? Jésù Kristi ni ọgbọ́n Ọlọ́run. Jésù Kristi tí Jòhánù fi hàn pé ní àtètèkọ́ṣe ní ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ó ní ọgbọ́n Ọlọ́run. Ẹ wá pa já lọ sí ẹsẹ̀ 22. Ẹ gbọ́, ó ní Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. A ti yàn mí látayérayé, láti ìpilẹ̀ṣẹ̀ tàbí kí ayé kí ó tó wà. Nígbà tí ọ̀gbun kò sí àti bí mi, nígbà tí kò sí orísun tí ó kún fún omi pípọ̀, kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀, ṣáájú àwọn òkè lè a ti bí mi. Nígbà tí kò tí ì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí orí erùpẹ̀ ayé, nígbà tí ó ń ṣe ìpìlẹ̀ àwọn ọ̀run, èmi wà níbẹ̀. Nígbà tí ó fi òṣùwọ̀n àyíká lé ojú ọ̀gbun, nígbà tí ó sọ awọ sánmọ̀ lọ́jọ̀ sókè, nígbà tí ó fi agbára fún orísun ìbú, nígbà tí ó fi àṣẹ rẹ̀ fún òkun kí omi rẹ̀ kó má ṣe kọjá ẹnu rẹ̀, àti òfin rẹ̀ fún ìpìlẹ̀ ayé. Ẹsẹ̀ 30. Nígbà náà èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́, èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo ní iwájú rẹ̀. Èmi ń yọ̀ níbi ìtẹ̀dó ayé rẹ̀. Dídùn inú mi sì wà sípa àwọn ọmọ ènìyàn. Ǹjẹ́ nísinsìnyí ẹ fetí sí tèmi, ẹ̀yin ọmọ, nítorí pé ìbùkún ni fún àwọn tí ó tẹ̀lé ọ̀nà mi. Gbọ́ ẹ̀kọ́ kí ẹ̀yin kí ó sì gbọ́n, má sì ṣe jẹ́ kí ó lọ. Ìbùkún ni fún ẹni tí ó gbọ́ tèmi, tí ó ń ṣọ́ ẹnu ọ̀nà mi lójoojúmọ́, tí ó sì ń dúró ti òpó ilẹ̀kùn mi. Nítorí pé ẹni tó rí mi, ó rí è, yóò sì rí ojú rere Olúwa. Ẹsẹ̀ tó gbẹ̀yìn, ẹsẹ̀ 36. Ṣùgbọ́n ẹni tí ó ṣẹ̀ mí, ó sì ọkàn rẹ̀ níkà. Gbogbo àwọn tó kórìíra mi, wọ́n ń fẹ́ ikú. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Kí a má gbàgbé ògo tí Kristi ní ṣáájú kí a tó dá ayé. Ìyẹn ni wípé Jésù Kristi ó ti wà ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo. Jésù Kristi a ò dá rárá. Bẹ́ẹ̀ ni ìgbà kò sì dí lọ́wọ́. Nígbà tí ò tíì sí ìgbà, tí ò tíì sí àkókò, ni òun ti wà ní ayérayé pẹ̀lú Ọlọ́run. A ní Kristi yìí, Ọlọ́run ni Kristi ṣe. Jésù Kristi yìí ọmọ ayérayé ti Ọlọ́run ni. Ibi tí mo kà fún yẹn, Jésù Kristi ni ọgbọ́n tí à ń sọ tó ń ké pé ẹ wá gbọ́rọ̀ mi. Nígbà tí a wọ ẹsẹ̀ 22 yẹn, Jésù Kristi jẹ́ kó yé wa wípé ọ̀kan ni òun àti Bàbá, ọ̀kan ni òun àti Bàbá. N ló fi sọ pé Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀. Yẹn ni pé Ọlọ́run ò ní bẹ̀rẹ̀, Kristi ò ní bẹ̀rẹ̀, Ẹ̀mí Mímọ́ ò ní bẹ̀rẹ̀. Mẹ́ta lọ́kan, ìjìnlẹ̀ ìfẹ́. Kí
ó tó di pé Ọlọ́run wá ń ṣe àwọn iṣẹ́ tó ń ṣe, ó ní Kristi ti wà pẹ̀lú Ọlọ́run. Ní Jésù fi sọ nínú ìwé ìhìnrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 30 pé ọ̀kan ni òun àti bàbá òun já sí. Bẹ́ẹ̀ ni ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ìwé ìhìnrere Jòhánù, kí ó lè yé yín wípé ìwé mímọ́ yìí, Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé ni tí kò ní àbùkù. Ẹ jẹ́ á lọ sínú ìwé ìhìnrere Jòhánù orí 14. Ìtàkùrọ̀sọ kan bẹ láàrin àwọn ọmọ ẹ̀yìn ní Tómásì ló dọ́rọ̀ lẹ̀ nígbà Jésù pò ń lọ sọ́dọ̀ bàbá. Ní Fílípì wá fọ̀hùn ní ẹsẹ̀ 8. Fílípì wí fún pé Olúwa, fi bàbá náà hàn wá, ó sì tó fún wa. Mo fẹ́ kí òye ìwé mímọ́ kó yé ẹ̀yin àyànfẹ́ ni o. Nígbà tí Kristi wí pé mo ti wà pẹ̀lú ẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo, ọ̀kan ni òun àti bàbá. Jésù Kristi ó ti wà ṣáájú kí ayé àtọ̀run tó wà. Ògo yẹn ni mo fẹ́ kẹ́ ẹ rí. Ó wà nínú ìwé mímọ́. Ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ yóò tàn sí ọkàn yín bí a ti ń ṣí ojú ìwé mímọ́ yìí. Jésù wá ń sọ fún ọmọkùnrin yẹn, Fílípì rèé o. Nígbà tí Jésù bá sọ pé ọ̀kan lòun àti bàbá òun já sí, àwọn tí wọ́n ń tẹ̀lé gan-an kò yé wọn. Bẹ́ẹ̀ ni ní fi bàbá hàn wá, ó tó fún wa. Jésù wá fún pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni ó bá ti rí mi, ó ti rí bàbá. Ìwọ àtúnṣe fi wí pé fi bàbá hàn wá, ìwọ kò wá gbàgbọ́ pé èmi wà nínú bàbá àti pé bàbá wà nínú mi. Ọ̀rọ̀ tèmi sọ fún yín, èmi kò dá sọ, ṣùgbọ́n bàbá tí ń gbé inú mi, òun ní í ṣe iṣẹ́ rẹ̀. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú bàbá, bàbá sì wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá. Lóòótọ́ ni mo wí fún yín, ẹni tó bá gbà mí gbọ́, iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tó tóbi ju gbogbo wọ̀nyí lọ ni yóò ṣe, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi yóò ṣe, kí a lè yìn bàbá lógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe. Ohun tí à ń jẹ́ kó yé yín rèé ẹ̀yin àyànfẹ́, pé ọ̀kan ni Jésù Kristi àti bàbá. Ohun tí wọ́n kọ nínú ìwé mímọ́ májẹ̀mú láéláé, nígbà Jésù Kristi dé, tí ó dé nínú májẹ̀mú titun, ohun kan yìí náà ló sọ àsọtúnsọ. Ó wá sọ wípé pé ẹ gbàgbọ́ ni o. Ìyẹn ni wípé ìgbàgbọ́ ni ìdánilójú tí a kò rí, ìjẹ́rìí ohun tí a retí. Ẹ gba ọ̀rọ̀ ìgbọ́ ni, kò ṣeé fọpọlọ tú. Tẹ́ ẹ bá lẹ́ẹ̀ máa fọpọlọ tú, wọ́n ní Jésù ọlọ́lọ́, wọ́n ní Jésù náà tún ní bàbá, wọ́n tún ní Jésù kìíní. Ẹ wo àwọn ará bí gan jákujáku. Má jẹ́ orí bẹ́ẹ̀. Òtítọ́ ẹ̀mí ni òtítọ́ ìwé mímọ́. Kò sí fi ọpọlọ gbé. Ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ni. Bẹ́ẹ̀ náà sì ni orí Jésù pé ọ̀kan ni èmi àti bàbá. Jésù yìí, òun ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo.
ó ní ìrere Jòhánù orí wa ẹsẹ̀ wa sọ pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nígbà tí ó ń sọ nínú ìwé òwe yẹn wípé mo ti wà pẹ̀lú bàbá láti ìpilẹ̀ṣẹ̀, ni mo ti wà pẹ̀lú bàbá, mo wà pẹ̀lú bàbá. Wo ẹsẹ̀ 23 yẹn ó ní àti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀ tàbí kí ayé ó tó wà. Ó ní ìwé mímọ́ sọ pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọgbọ́n tó ń sọ̀rọ̀ nínú ìwé òwe orí 8 òun náà ni ọ̀rọ̀ tí ó wà látàtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Kristi Jésù ní ọgbọ́n Ọlọ́run. Jésù Kristi òun náà ní ọ̀rọ̀ tó ti wà látètèkọ́ṣe tá a ti pàṣẹ rẹ̀ dáhùn gbogbo. Jẹ́ a gbàdúrà. Bàbá mímọ́, ògo ni fún orúkọ rẹ̀. Ayérayé nínú àwọn ọ̀run, mo gbàdúrà tàn ìmọ́lẹ̀ sí ọkàn àwọn àyànfẹ́ yìí. Gbogbo ìyè ríra àti àgọ́ ìyè ríra àfààyà. Ọba àwọn ọba, mo dáná sun gbogbo àgọ́ ìyè ríra nínú ìyè àwọn èèyàn wọ̀nyí ní orúkọ Jésù Kristi Násárẹ́tì. Mo sì mú ìbòjú òkùnkùn kúrò nínú ẹ̀mí wọn. Mo gbà á ládùúrà pé bàbá jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ ó yé wọn. Iṣẹ́ agbára kó ṣe, gbogbo ògo kó jẹ́ tiwọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín.